ọ̀rọ̀ máa sọ̀kò jùyí náà òmíràn ni wọn ò ní sọ wọn ò ní sọ fún nígbẹ̀gbẹ̀ kó gbẹ́tọ̀ fún ẹ̀mí o ọba ò ní má kọrin láéláé ọ̀rọ̀ tuntun kómokómo rò ó bọ̀ ó tuntun rú bà bí omi òkun kó tó bò wá mọ́lẹ̀ dẹ́dẹ́dẹ́ ni mo ṣe ní kí n mú gbé ta torí tí n bá wí aya ni mo tún dé iṣẹ́ orí kúkú fi ránni ni kò ṣeé ṣàwòṣe ni mo ṣe ní kí n sọ nípa ọ̀rọ̀ tí ń jà nílẹ̀ rìnrìn láyé olúgbọ́n ayé gúnrégé láyé àrẹ̀sà ayé dùn dẹ́dẹ́dẹ́ ayé wa dayé àwa ara wa ayé wa polúkúmuṣu ìgbáyé gbádùn òsì mọ́ fọmọ Yorùbá nílẹ̀ Odùduwà oníwàásí àgbáyé kan lèmi àyànfẹ́ bí n bá lọ tán ọ̀rọ̀ mi ó dìtàn tí ò ní tán á tàn kálẹ̀ tàn kálẹ̀ tàn kákó bí orin Agbájélọlá Bàrísátù mo ti sọ nínú ewì mi Yorùbá ronú lọ́jọ́ sí wípé kí gbogbo ọba aládé nílẹ̀ Yorùbá kí wọ́n finú konú ká lè jàjàbọ̀ lọ́wọ́ àwọn amúnisìn tí wọ́n pera wọn níjọba lórí wa ni mo ní bí lásán ò bá dùn mọ́ ẹ ṣe jẹ́ kí gbogbo owó gboko bòmíì lọ ayé ò dùn mọ́ fáwọn ọmọ mẹ̀kúnnù láriwo tí wọ́n ń pa láti gba tá a ti gbomi ìnira tí wọ́n ń pè lómìnira ìpani nípakúpa òun ajínigbé tí wàá bù àyà adigunjalè ni mo ti máa ń gbọ́ tí wọ́n wí lọ́jọ́ tó ti pẹ́ o kidnapping ti ń ṣẹlẹ̀ ní kòkòkòpẹ́ yìí ó wá kọjá àfẹnusọ bẹ́ẹ̀ bá rí bí wọ́n ṣe ń tọrọ owó kiri lórí social media lórí àwọn tí wọ́n kidnap ní Lagos Ìbàdàn expressway ní kòpẹ́kòpẹ́ bí èèyàn bá jorí ahun yóò ṣèdárò abiyamọ ẹni tí wọ́n bá gbowó ẹ̀mí ẹ̀ tí wọ́n bá filẹ̀ bí ajá tó relé ẹkùn tó bọ̀ ni ọ̀pọ̀ ni wọ́n gbowó ẹ̀mí ẹ̀ tí wọ́n tún ṣẹ̀mí irú wọn lófò dànù ẹni tó bá kàn ló mọ̀ ẹ́ jẹ́ àjọ bira wa mò ń pariwo fún gbogbo ẹ̀yin ọba aládé nílẹ̀ Yorùbá ẹ̀kọ́ tí ń kú ń bẹ́ẹ̀ gbàgbé ṣé ẹ rántí ṣé ẹ gbàgbé rárá ohun tó bí Yorùbá nation ìjínigbé tó ṣẹlẹ̀ ní gẹ̀gẹ́ ni táwọn ọmọ àtọ̀húnrìn wá ṣe fọwọ́ lágbáwa lójú owó pátí wọn ní ká máa san tẹ̀yìn ọba aládé orí nǹkan kan ṣe òun gangan ló wá dárúgúdù sílẹ̀ mo tuntun sọ̀rọ̀ mi láwìtúwí o bí kidnapper bá fi wọlé sórígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá ó tọ́pọ̀ ẹni tó ró gba security gan wọ́n ń gbẹ̀mí ẹ̀ ámbẹ̀lẹ̀ tàṣé àwa tá a rówó gba security sẹ́yìn. ajẹ́jẹ́ jígìrì sọ̀rọ̀ ara wa kọ̀kàn mí bá a bá ìfọwọ́lẹ́rán tá a fi ń gbé pẹ̀lú núfù àyàfu nílẹ̀ Yorùbá la tó kábàámọ̀. gbogbo ẹ̀yin ọba aládé àtọrun èjìgbọ̀rọ̀ ìlẹ̀kẹ̀. ẹlẹ́rù yín ni kò dì í níbi tó ti gbé wúwo. tá ẹ bá ń torí owó àtòhun ipò. tá ẹ fààyè sílẹ̀ fún tó ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa gbogbo yín pátápátá lẹ́kẹ̀rán. gbogbo yín pátápátá ẹ pẹ́rẹ́ ayé síyàwó kẹ́ ẹ sọ̀rọ̀ ní tùbí-nùbí kílẹ̀ ayé ó lè dùn gbé fọ́mọ mẹ̀kúnnù. okòwò ìjínigbé ẹjẹ́ kọ́rọ̀dọ̀ kó lọ mú mi kó lọ sókè réré kínú gbogbo owó konú kéde òyédè kedere. torí wọ́n ní ẹ̀rìn lọ́wọ́ ọ̀wọ́ o òun ní sọmọ ejò lófò. níbo làwọn Àgbẹ̀kọ̀yà wà àtàwọn Àmọ̀tẹ́kùn níbo ni wọ́n kóra wọn sí. Oòduà People's Congress àbíkílẹ̀ lẹ́yìn ń jẹ́ ẹ̀yin náà ti sàṣùpìyè gbogbo yín ti sàṣùfalala. Ààrẹ Ọ̀nà Kakanfò akọ̀tàgìrì ń tọ́ mẹ́jọ àtọ́fíìsì ogun rẹ̀ ìwọ ni mò ń ké sí. Ìbà Gani Adams ṣebí wọ́n ní aṣíwájú ogun òní kẹ́yìn ogun ní èèyàn díẹ̀díẹ̀ gbọ́dọ̀rẹ́rù alàgbà. ó dá mi lójú wípé ẹ ti sáfogun tí gbogbo ẹ̀yin ajìjàgbara nílẹ̀ Yorùbá tẹ́ ẹ bá ti dájà àwọn olóṣèlú ní kẹ́ ẹ wá wí fún gbogbo wa. former president Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹ gbà wá o. aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ gbà wá. Ọ̀nìrìṣà Aláàfin Ọ̀yọ́ Alákì Ẹ̀gbá Awùjalẹ̀ Ìjẹ̀bú Olówú Ọ̀fọ̀wú àti gbogbo ẹ̀yin ọba aládé pẹ̀lú ọ̀rọ̀ èjìgbàrà lẹ̀kẹ̀ tó kù. ẹ bá ìfọwọ́lẹ́rán tẹ́kùrú tẹ̀yìn ní fọ́nfà tó bá ìbúrẹ́kẹ́tẹ́ àbọ̀wọlẹ̀ fẹ́ jẹ́ f'Odùduwà àtẹ̀wọ̀ràn bàbá gbogbo wa. gbogbo ẹ̀yin ajagun fẹ̀yìntì nílẹ̀ Odùduwà ẹ sáré tètè mo fẹ́ kẹ́ ẹ wá jẹ́ mi. táwọn kidnappers bá fi rọ́wọ́ mú nílẹ̀ Yorùbá gbogbo yín pátápátá ẹrú bí oyin. mo sọ yìí mo dúró náà àyànfẹ́ ọmọ Adékúnlé ọ̀rọ̀ tó kù níkùn. bí wọ́n bá wá bí ọ́ léèrè wípé ta ló kọrin ewì sétí rẹ sọ fún wọn wípé ọmọ Adékúnlé ni àyànfẹ́ ń lórúkọ tẹ́mi jẹ́ o MONSURU oníkòbókò ìmọ̀ràn.